Africa Content TV. ọlọ́jọ́ yìí lọ mọ̀gúnlé ọjọ́ pé fẹ́ràn ara rẹ tún gbá fẹ́ràn ọmọlàkejì gẹ́gẹ́ bí ara rẹ tí rẹ́kẹ́ bàjẹ́ àlámú ni wọ́n sọ. olófò ata àbúrò mi ọmọ mi ta ló fà ata àbúrò mi sọ àmọ́ mi kan tí jẹ́ bó bímọ ní o. olóba tọmọ mi kan bọ́ bímọ ní ìṣẹ̀lẹ̀ lọ́tọ̀ ṣẹlẹ̀ oyinlọ́mọ tún gbá lọ́jọ́ sọ pé fẹ́ràn ọmọlàkejì gẹ́gẹ́ bí ara ẹ tí rẹ́kẹ́ bàjẹ́ àlámú gẹ́gẹ́ bọ́ ṣe sọ. àbúrò mi bọ́ bí ìbọn nìyẹn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ bí ọ̀sẹ̀ méjì kan àbọ̀sẹ̀ kan sẹ́yìn. ó bá sọ́jà ọmọdé yàrá mo wà lọ́wọ́ fi ìsọ̀rọ̀ mọ́ a. pẹ̀lú àwọn ẹgbẹ́ mi dọ́gba o pẹ̀lú ọmọ mi ìgbà mi lájọ́ wà lọ́wọ́ fi èsì lọ́jọ́ mọ́ndé o. èmi pẹ̀lú àwọn ẹ̀gbọ́n mi pẹ̀lú àwọn máníjà lájọ wà lọ́wọ́ fi èsì níjọ́. ṣàdédé ṣàdédé lábẹ́rẹ́ ní tó sáré wọlé sómi ẹlẹ́yẹlẹ́ sí rẹ̀kẹ́ bàjẹ́ sómi túpetúpe tó ti lagun kálàmúwa mo ní kí ló dé àwọn ẹ̀gbọ́n mi gbogbo wa asáré dìde pé kí ló ṣẹlẹ̀ ó di ẹ̀gbọ́n bọ́bí gángan tó tẹ̀lé tí rí akẹ́ bàjẹ́ o ariwo tó pa ni pé wọ́n ti jí wọ́n bí mọ́nì gbé o wọ́n ti jí wọ́n bí mọ́nì gbé ló sọ aláàjì ó sùn fún ó ní wọ́n ti gbé bọ́ bí mọ́nì lọ owó bàtà ó yà mí lẹ́nu tí rí mọ́lẹ̀ níjọ́ yẹn pé irú kí tó lè yí dọ́gba. Gbàdàbí o mo gbójú òkè tí rí mọ́lẹ̀ pé ọlọ́run irú kí tó lè yẹ gbà wá o irú kí tó lè yẹ gbà wá o mo sọ bẹ́ẹ̀ gúnlé. ẹgbẹ́ náà ó di bí ijọ́ kejì sí ijọ́ kẹta ọlọ́run sọ pé ká ti ṣe bábì ní rírí àbúrò ẹ̀ ọlọ́run ti mọ ibi tó wà ó sì wá bá mi tí rẹ́kẹ́ bàjẹ́ àlàmú tọ̀rọ̀ lọ́wọ́ mi ó bá mi sọ̀rọ̀ mọ́lẹ̀ yọyin lọ ó ní ẹ jọ̀wọ́ mo fẹ́ rí mo dẹ̀dá lóhùn pé kí ló dé ìyẹn ẹ̀gbọ́n ẹ̀ ó ń bá mi sọ̀rọ̀ ó sọ pé aláàjì àwọn ti rí bọ́bì àwọn dẹ̀ ní ìdí owó àwọn fẹ́ bẹ́ẹ̀lì ẹ̀ ní báánà bí ó ní station náà sọ fún mi lẹ́sẹ̀kẹsẹ̀ mo dẹ̀ mú fóònù o mo tẹ́wọ́ fún sírí ìmọ̀lẹ̀ o pé kó máa lọ. ìrànlọ́wọ́ tí mo lè ṣe náà ni mo ti ṣe ẹ̀ ìrànlọ́wọ́ ló bá wá mo dẹ̀ ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ fún mo fún lówó alámọ̀ ìmọ̀lẹ̀ o pé kó máa lọ. mo sọ fún bọ́lá ọ̀rọ̀ àyànjú ẹ̀ ọ̀rọ̀ yẹn ojú bẹ́ẹ̀ lọ àlàmọ́ ọlọ́gbẹ́. ṣé ẹgbẹ́ ara wọn tó wá ń pè mí tó ń pè mí lórí agogúnlé tó ń pè mí tó ń sọ fún mi pé àwọn lórúkọ lágbájá kan tí rẹ́kẹ́ bàjẹ́ àlàmọ́ yín lọ.
mo dá iná explain fún ọ pé kò sí tó kọrin mi ò mọ kankan mi ò kí n ṣọ̀gá mi ò mọ kankan mi ò kí n ṣọ̀gá ọlọ́pàá n ò mọ nǹkan tí rí mọ́lẹ̀ òun àjọ lọ. ṣé kan tún bá rán lọ́wọ́ wá bá Adékọ́lá ṣé ká tún má lè ṣó ni fẹ́ràn ọmọlàkejì gẹ́gẹ́ bí ara ẹ̀ gangan náà sọ. Ìgbà tó ń bẹ nínú problem tó wá bá àmì. Tọ́lẹ̀ náà sọ pé èmi ló máa lò fún láti sọ problem yẹn. Mo dẹ̀ tọ́ òfin ṣé yẹn wá di wàhálà òògùn lé o. Kò kàn mí, ọwọ́ mi lélẹ̀ ìsírí akẹ́bàjẹ́ ẹ̀kún lé o. Wọn ò kí ń ṣọ̀gá ọlọ́pàá, wọn ò kí ń ṣe police òkun lé o. Wọn ò ráyè rú ẹ̀ àlámọ́ ńlá. Gbaná bí mo ráyè rú ẹ̀ ha. Kò kàn mí ìmọ̀lẹ̀ àlámọ́ ńlá. Ẹ wá gbọ́. Ọ̀rẹ́ wa gbọ́. Èèyàn mi gbọ́. Owó tó bá ń bẹ lọ́wọ́ ẹ̀ tún gbà. Jọ̀wọ́ fi jẹun fi wó oògùn lò. Owó ìjẹ́dẹ́gbẹ́rẹ́ fi wó oògùn lò. Má dààmú ara ẹ ká. Kó o wá sùn, kó o jẹ kó o wó oògùn lò. Kó o fọkàn balẹ̀ dáadáa tí rákẹ́ bàjá làmú kò yé sáré ayé lásán kí. Wàhálà ń pa àyàn sórí pé ó ti rù. Sórí pé ó ti rù. Ọ̀rẹ́ wa sórí pé ó ti rù. Olóyè sórí pé ó ti rù. Jẹun lògùn. Kò sẹ́ńtó rí tiẹ̀ rò. Ìwọ ló ń ṣe wàhálà kí jẹun kó sùn. Sórí pé ó ti rù. Kí ló ń fa wàhálà gan-an? Ẹ bá náà fi ìpọ́nlẹ̀ yà àlàmú kó jẹ́ ńlá.